Ẹ ǹlẹ́ o ẹ̀yin akẹ́kọ̀ọ́, ṣé dáadáa lẹ wà lónìí? In today's lesson, we are going to learn numbers. Nínú ẹ̀kọ́ tòní, a ó máa kọ́ òǹkà Yorùbá. Òdo, ọ̀kan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá. 0 òdo, 1 ọ̀kan, 2 méjì, 3 mẹ́ta, 4 mẹ́rin, 5 márùn-ún, 6 mẹ́fà, 7 méje, 8 mẹ́jọ, 9 mẹ́sàn-án, 10 mẹ́wàá. Don't forget to practice. Ó dàbọ̀.